bàbá wa ò ní rìsà ẹ pàtọ̀pọ̀ kí ó ẹran Sunday Igboho àti Gani Adams ká dìde ká protect ká dáàbòbò ilẹ̀ Oòduà. Kí ló sì tẹ́lẹ̀ kọ́ lọ fàtẹ̀ wà láti olójú ọba tó lè sọ̀rọ̀ ńlá bẹ́ẹ̀ ọ̀rẹ́ òun bàkà ọ̀rọ̀ àmì tó ń lẹ̀. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti bíi tẹ́tí wọn wá. This is CROSSBLOGXTV. Don't forget to subscribe, like and share. Lórí ọ̀rọ̀ àwọn Fúlàní agbénipa ní ilẹ̀ Yorùbá àti gbogbo bí gbogbo yánpọnyánrin ṣe ń lọ tí ọkàn aráalé ò balẹ̀, ọkàn aráàta ò balẹ̀. Bàbá Comrade ti jáde o. Ó ní amnesty fún Sunday Igboho pé kóun àti Gani Adams kan jọ pawọ́pọ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ ká máa yẹra wa sọ́tọ̀, ká máa yára wa ní àyè ọ̀tọ̀. Ó ní ò bójú wọn. Ó ní Ọọ̀ni of Ifẹ̀ gan tó jẹ́ olórí ọbaládé gbogbo ilẹ̀ Yorùbá pé òun láti gbé ìgbésẹ̀ yìí, òun láti bá ààrẹ Tinubu sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bọ́yẹn máa yọ wanted list orúkọ Ìgbòho kúrò ní wanted list. Kóun àti Gani Adams kọjọ pawọ́pọ̀ láti gbógun ti gbogbo àwọn Fúlàní. Àìjẹ́ bẹ́ẹ̀ àti sùn lọ ni o. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbọ́ ìkúnrẹ́rẹ́ àlàyé yìí lẹ́nu bàbá Comrade lórí ọ̀rọ̀ fífún Sunday Igboho ní amnesty lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tó ń jà sí. Kò ń ṣàrẹ̀ ló ń jà fún, wọ́n ní ilẹ̀ Yorùbá ló ń jà fún. So ẹ jẹ́ ká gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu bàbá yìí. Please don't forget to subscribe, like and share. Fellow Oòduà children, Chief Sunday Adeyemo, aka Igboho, has returned to Nigeria. His return is a positive development in Yoruba's efforts at forging a unity of purpose to confront insecurity in Yoruba Nation. It is quite unfortunate that the history of Yoruba 18th and 19th century intertribal war is rearing its ugly head in this 21st century. Why are the Oòduà children still slumbering and snoring at insecurity instead of galvanizing a united front to protect our territorial integrity against bandits, kidnappers, herders, and other criminal elements in Yoruba Nation? The infighting among Yoruba political, religious, and even traditional elite is frightening and ominous. It is a replica of the political hurricane that led to the collapse of the greatest Yoruba empire in 1835. It is disheartening that Alaafin Owode has, choosing to portray himself as one who has learned nothing from history by reopening the old wounds no sooner than he ascended the ancient throne of Oyo. While Yoruba, traditional leaders and political elites are doing this, busy fighting one another, our bedfellows in the Nigerian project, they are busy advancing in their subtle agenda to subjugate Oòduà children, even when our son is the sitting president. I have to appeal to the Arole Oòduà, Ọọ̀ni Ẹniìtàn Ògúnwùsì, Ọjájá II, to please rise to this occasion by collaborating with other leading traditional leaders in Yoruba land to demand presidential amnesty for Sunday Igboho. His name should be removed from the wanted list. The Arole Oòduà, I appeal that you should consult and commune with our progenitors, our ancestors, to please bring together Chief Sunday Igboho and Gani Adams to form a nucleus of security architecture to protect Yoruba Nation, stretching from Lagos to Kwara and Kogi states. Recently, many communities have been desolated, have been sacked, literally sacked by invaders. We should not fold our arms at this ugly development. Ẹ̀yin ọmọ Oòduà yín wílẹ̀ láti ẹ̀kan ní èdè àfẹ́tẹ̀fẹ́ nìwé. Dídarí yìí Sunday Igboho Òòṣà yóò darí láti bí ó ti rẹ̀ sátìpó. Nǹkan àdùnnú rẹ̀ kí jẹ́ kó àwa ọmọ Oòduà o. Dídé yóò dé, ó ti àtúbá, àwọn ẹnu yìí gbé mú bóòṣà, ó ti wá mú lọlẹ̀. Ó ti rẹ̀ bàbá wa Ọọ̀ni rìṣà. Ó ti rẹ̀ dọ̀bálẹ̀, ó ti rẹ̀ túbá o. Ẹ wá dákun gbogbo ẹ̀yin ọmọ Oòduà. Ẹ já mórí ti Sunday Igboho, ẹ já fàmọ́ra o. Èyí lọ́kọ́lẹ̀ pé mọ́ kí mọ́ kómi o. Dídé yóò dé, orí kárùn-ún rẹ̀ inú gbóbi gbé gbogbo gbọ́mọgbọ́mọ. Àwọn yìí mú màálù jẹ́kó, ọ̀daràn yẹn mú màálù jẹ́kó. Àti gbogbo oríṣiríṣi ọ̀daràn yẹn ń fìtínà nílẹ̀ Oòduà. Orí kárùn-ún lọ kóhun rẹ̀ kojú wọn. Bàbá wa ní irú rẹ̀. Èmi là ní fàmọ́ra sí.
ayọ̀ kù yàn jọ yá àjọ ń jẹ́ Nàìjíríà wá ti wọlé sí àlà Ọlọ́run kí mọ́ sọ ìpàtẹ ìyún wa kó mọ́ sọ ìpàtẹ ìyún Oòduà kó mọ́ sọ ìpàtẹ ọ̀la o ojú ayé tí wo dígé èdè máa wo mi o torí èrùn ní ń dò yìí ká ní o ọ̀pọ̀lọpọ̀ ìlú nílẹ̀ gbóná ní una ti gbà ó una ajínigbé ti gbà wọ́n ti lé ẹkọ́ ń do bàbá wa ọ̀ ní rìsà ẹpàtọ̀pọ̀ kí ó ẹran Sunday Igboho àti Gani Adams ká dìde ká protect ká dáàbòbò ilẹ̀ Oòduà ká gbà kó lọ́wọ́ ajínigbé yìí o wíkọ president ọmọ president ká mú ọkọ̀ Sunday Igboho ká mú kó òun àyàn wá òun yìí Sunday Igboho ń jà ó yàtọ̀ sí yìí ń fẹ́ Biafra o ó yàtọ̀ sí yìí ń fẹ́ Biafra o ó sì yàtọ̀ sí yìí ń jínigbé yìí ń gbowó ọ̀yà ìyá àmúwá ni o èmi ọmọ Bello ọmọ làbẹ́làbẹ́ comrade Abdulrauf Bello ni mú pàrọ̀ wáyé gbogbo ẹ̀yọ ọmọ Yorùbá ẹ dákun ojú wa ìnírí bí o àwọn gbogbo ara lògùn rẹ ẹ ṣeun. gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.